sùúrù àmọ̀ tó ń léwu ṣùgbọ́n ní nǹkan tó máa ń lọ owó yẹn mọ́ lẹ́sẹ̀ kí náà ń lọ mọ́. Ìgò ni ṣùgbọ́n èmi pé má ti yóò èmi yóò jẹ ìyàmọ́ mo ti sọ lọ́run. Ní èdè ìpèmọ́ rẹ̀ àfọwọ́kọ̀ síbò náà mo wá bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ tó wọ́n ní ọ̀rọ̀ ẹgbẹ́ wọn nígbà pọ̀. Gbogbo yín tẹ dúró yìí a rí yúùtù bíi tèmi nínú yín a dẹ̀ rí bàbá ní kí bàbá mi báyìí bàbá ni wọ́n àgbáyé àdálẹ́. Ẹ̀yin tẹ jẹ́ bàbá fún mi mi ò béèrè pẹ́sàn lọ́wọ́ yín ẹ̀yin yúùtù bíi tèmi ẹ dáhùn pẹ́sàn mi. Ẹ jẹ́ ẹ dáhùn ẹ má sáré bẹ́ẹ̀ jẹ́. Ṣé rí ìbéèrè yìí ẹ dáhùn ẹ̀ dáadáa ẹ má parọ́ o. Olóṣèlú wo ló fẹ́ kẹ́ ẹ ṣoríire tó ọmọ wọn láyé? Ẹ dáhùn. Ǹjẹ́ wọ́n yọ olóṣèlú tẹ́ ẹ̀ ń sátẹ̀lé tó fẹ́ kẹ́ ẹ ṣoríire tó ọmọ wọn? Kò sí àbí? Ó tó kágbé yẹn sẹ́gbẹ̀ẹ́. Ẹ̀yin dábì mi ẹ̀yin bàbá ẹ dáhùn ìbéèrè yìí pẹ̀lú òtítọ́ àti tọkàntọkàn. Òṣèlú tó ń gbé láìsí fún yín ní 10,000 15,000 wọ́n láwọn wá kí. Ẹ jẹ́ wọ́n rẹ̀ yín màmá ẹ jẹ́ dìde. Kò sí bòmọ́ ẹ sábà lọ sí bòmọ́. No? Yes, recording. It's recording now. Any moment from now, one, two, so let's
jẹ 300 naira 400 naira lọ́ba kí ọ̀dà èdè lọ́dà ní ìsìn yàrá nígbà mọ́ sáárà 400 500 èdè lọ́dà ní ìsìn yìí ẹgbẹ́ kí n ṣàṣírí fún yín yàrá nígbà jẹ lọ́dọ̀ rẹ èlùbọ́ náà ń jẹ iṣu náà ń jẹ irú náà ń jẹ epo náà ń jẹ wọ́n ti kó lọ lójú òkú wọn tàbí àwọn olóòtú òkú àwọn àríjà àríjẹ mọ́ nígbà kan wọ́n yẹ gàrí lẹ́sìn nínú ọba yẹn tán wọ́n jọ́lá ìkíní wọ́n jọ́lá ìkejì wọ́n jọ́lá ìkẹta tó rà ní ṣùgbọ́n lọ́wọ́ òde èlé àwọn tá a fẹ́ ra gàrí lápá wọ́n jọ gàrí torí ní àárín gàrí jẹ mọ́ Nàìjíríà ó lórí mọ́tọ́jà wọ́n ti kó lè fòfò ìṣúná ẹ̀ka jẹ ó lórí mọ́tọ́jà wọ́n ti kó lè fòfò láìsí táwọn èèyàn wá ń lọ láti kú lọ́nu lọ́gbà tí ìyálọ́wọ́ wa pẹ̀rẹ̀ wọ́n kò sí àgbàyà sọ́fún lọ́gbà tí after 1 month wọ́n ti adáfọ́ ma. láìsí táwọn èèyàn ní ẹni máa ń lọ nípa ara lò. You also have to push start again on the right.
to make anything better.